Africa Content TV. Music encyclopedia, the food in music. Would you music, yo?
Tàyínà òmùlọ̀ dídí láti ìpè. Òṣùpá àwakọ̀ wáyé lókè ló jẹ́ kó máa nù. Kò ṣe wá ń lọ òṣùpá tó nù yìí mo fẹ́ kẹ́kọ̀ọ́. Kò lè tọ́ ọ̀nà wọn bá ṣe ń bẹ lẹ́yìn wa. Àwakọ̀ wáyé lókè ló jẹ́ kó máa nù. Kò ṣe wá ń lọ òṣùpá tó nù yìí mo fẹ́ kẹ́kọ̀ọ́. Kò lè tọ́ ọ̀nà wọn bá ṣe ń bẹ lẹ́yìn wa. Olè bá